okay. What's the problem? Sorry, America is system. BJ Kone, Bàbá o. ó ga jù ojú mi dé. Ó bá ọ ẹ̀ ṣe ń sọ̀rọ̀ jẹ́ ìfẹ́ tó fọwọ́ mi. Mo ti wake up. Ẹ̀ tó wọlé ẹ̀ka máa tẹ̀wé mẹ́díkánà sí. Ṣé wàá ọ̀rọ̀ ẹ̀ ṣe wàá òkè? Ẹ káwọ́lé wà bá ẹ káwọ́lé ẹ̀yọ́ wà ó ní ìfọ̀jọ́ wa. Ẹ gbọ́dọ̀ wà òkè. Ẹ̀yin bọ́ ẹ̀ ṣe yàn bẹ́ẹ̀ yan yìí ní. Ẹ fà wọ́n lọ́tẹ̀lẹ̀. Agbọ́dọ̀ máa make sure pé wà òkè. Ẹ gbọ́dọ̀ máa wà á fi èèyàn yìí ní. BJ, èmi ní kọ́tọ́. Ó pọ̀ bàbá mi. Ẹ jù bẹ́ẹ̀ lọ o, ẹ jù bẹ́ẹ̀ lọ ẹ gbà bẹ́ẹ̀. Ṣẹ́gbọ́ ẹ lágomìnà ẹ jẹ́ kí n mọ anytime. Ẹ fà wọ́n lọ́tẹ̀lẹ̀ o, ẹ fà wọ́n lọ́tẹ̀lẹ̀ wà bá. Ẹ mọ mi fi ilẹ̀. Adé tí máa rí ra. Iṣẹ́ BJ. Ọ̀rẹ́ o. Jalo. Sọ pé wèrè jẹ́. Sọ ma kọ́ ṣẹ̀ṣá. Ṣé mo ṣẹ̀ṣà? Sọ ọmọ bàbá yẹn dìde. Ọ̀rẹ́ wa ní. Ọ̀tá tèmi ni. Báwo ni ọ̀tá tèmi ṣe máa bá ọ̀rẹ́ ti tèmi ṣe? Ṣé n tó sọ ní pé kò jẹ́ kí n bá aṣọ rẹ? Àtọ̀. O disappoint mi ló kó ní ẹ lọ́wọ́. O lè fún mi irú owó báyìí. Àti Nàìjíríà mo ti bá sọ̀tá bọ̀, a máa sọ̀tá tá a máa fi kú ní Nàìjíríà. Torí pé wá jọ́ta tiẹ̀ yẹn, omi ìpúpọ̀dọ̀ jọ́ta tèmi náà. Báwo ló ṣe lè jẹ́ sọ̀rọ̀ tèmi kọ́ ni wọ́n ni? Ọ̀bẹ wa irọ́ ò lè sọ yẹn fún mi. Tẹ́ ẹ bá wá padà parí ìjà, tẹ́ ẹ bá wá di ọ̀rẹ́, kí ni kẹ́mi wá dà pẹ̀lú òun? Ẹ máa di automatically ọ̀rẹ́ tó bá dẹ̀ padà yẹn. Irọ́ ò lè sọ pé kí n dọ̀tẹ́. O lè ní kí n dọ̀tẹ́. So ẹni tó bá ti bájà, wo ò ní bájà, wá bá sọ̀rẹ́ lọ. Irọ́ tó bá tíjà yín ti bá lè parí ẹ̀, màá dá sí i, màá parí ẹ̀. Bẹ́ẹ̀ni pé náà má bàa mi sọ, o lè bá mi sọ wẹ́ẹ̀. So tí wọ́n bá lọ́ta báyìí, kẹ́mi máa bá ọ̀tá títí ẹ kí n bá bí bá sọ̀rẹ́. O ṣe ìkọ̀kọ̀ ìwọ náà ló máa Kò parí ìjà. possible. O jà àkọlé wa. Má sọ bẹ́ẹ̀. Kí bá sọ bẹ́ẹ̀. Má sọ bẹ́ẹ̀. Kò possible. Má sọ bẹ́ẹ̀. Nítorí ẹ̀ ṣe yẹn, owó tó fún ẹ yẹn, owó yẹn, mo lè ṣépè sí owó yẹn. Ìpè kí ni? Mo lè ṣépè sí owó yẹn. Ọ̀gbẹ́ni kò sí tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀. Kò sí tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀. Ìṣe dáàbì. Ìṣe dáàbì. Inú bí mi. Bóòlù. Mo ń wọ́ múlẹ̀ fún jà. Inú mi bá ti. Tábsì. Ọ̀tá ti tèmi. Ṣó yẹ kó dọ̀rẹ́ títí ẹ̀? O ṣe ohun tó ń tẹ̀ láti sọ ni pé torí pé òun gbé èèyàn kọjá wọn kì í sọ̀rọ̀ ọ̀tá ló jẹ́ sóhun ó ní kémi náà wàá sọ ẹni yẹn di ọ̀tá kémi náà bá bọ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ sọ́sì náà. nǹkan tẹ́ ń fà yìí ọ̀rọ̀ ńlá ni o ẹ̀yin olóye ẹ bá a dá sí ní comment section. wọ́n máa dá sí comment section. Comment section. Ní lóde comment section bá bẹ́ẹ̀ fẹ́ owó yẹn a bá fi jẹ́ ṣé wù ní. kò sí tó jọ kò sí tó jọ ìrọ̀ ìrọ̀ ìpa ó lè gbà ó lè gbà lọ́wọ́